TV, Pep TV, Pep TV is the best. Pep TV, Pep TV, Pep TV. Ojú tó ń wò mí nílé ẹ̀sìnkú dédé àsìkò yìí, orúkọ tèmi ni Ọpẹ́mipọ̀ Adélẹ́yẹ. Mo sì kí ń káàbọ̀ sórí ètò Èèkàn Láwùjọ. Lórí ètò yìí láti mọ gbé àwọn èèyàn jàǹkànjàǹkàn láti mọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn, láti mọ̀ nípa ìrírí wọn àti ọ̀nà tó ń gbà láti kópa rere láwùjọ. Àlejò ńlá kan ti wà níkàlẹ̀ láti mọ gbọ́ orin lẹ́nu wọn, ó yẹ mọ bá wa kálọ. Àlejò wa, ẹ káàbọ̀ sórí ètò Èèkàn Láwùjọ. Ẹ bá wa káwọn ará lé. Ẹ̀yin ará lé akíní lórúkọ Olúwa, ìgbà yìí á tún wà lára ní bàbá yìí lórúkọ Jésù. Àmín, àmín. Ẹ jẹ́ káwọn ará lé mọ ẹ̀ǹtẹ̀ jẹ́ láwùjọ. Orúkọ mi ni arábìnrin Adéníké Olàdìtí JP. Mo jẹ́ oníṣòwò ìdẹ̀ tún jẹ́ ajíhìnrere olórin ẹ̀mí. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nílùú Ọ̀yàn ní ìlú Ilé-Ifẹ̀ ní Ọ̀ṣun, ṣùgbọ́n ọmọ bíbí ìlú Ọ̀yàn ní ọ̀dẹ̀ ní ìlú Ọ̀fọ̀ láti lọ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní agbègbè Ilé-Ifẹ̀ náà. Mo bẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ tí a mọ̀ sí girama ní agbègbè Ilé-Ifẹ̀ yẹn náà, ṣùgbọ́n mi ò ní orí ọ̀fẹ́ àti parí ẹ̀ níbẹ̀. Ìbàdàn bí ni mo ti wá parí secondary level ní ìṣòwò tí mo parí yẹn. Ó gbà mí ní àkókò tó pọ̀ kí n tó lórí ọ̀fẹ́ àti tẹ̀síwájú láti lè lọ sí ilé ẹ̀kọ́ gíga. Lọ sí ilé ẹ̀kọ́ gíga Polytechnic mo ṣe OND nígbà tí so lẹ́yìn ìgbà yẹn ni mo ṣe wá lọ sí ilé ìwé yunifásitì ti Ìbàdàn. Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín tí mo rí pé láwọn ọdún mélòó kan sẹ́yìn kó tó di wípé ẹ̀dẹ́ ìpele tẹ̀dé nísìn mo gbìyànjú àti ṣàlàyé pé nígbà tẹ́ wà lọ́dọ̀ọ́ ó ṣeé ṣe kó jẹ́ wípé ẹ ní àwọn òye kan nípa bí ọjọ́ iwájú ìyẹn àsìkò yìí bó ṣe máa rí. Kí ni àwọn òye tẹ́ ní nígbà náà? Ṣé àwọn nǹkan tẹ́ nílò yẹn nígbà náà ló ń ṣẹlẹ̀ nísinsìnyí, àti pé àwọn ọ̀nà owó lẹ gbà láti jẹ́ kí ẹ̀dẹ́ ìpele tẹ̀dé lásìkò yìí? Ìrìn àjò mi ti ẹ̀kún fún ètò ó kún fún ìpèníjà lóríṣiríṣi tí a lè pè ní kòtò àti gégélé. Mo dúpẹ́ lọ́wọ́ lọ́rùn pẹ̀lú tí mo rà mí lọ́wọ́ yìí. Àánú rẹ̀ ló mú mi débẹ̀ kí n tẹ́ṣẹ́ tí mo lérò rárá àti rárá. Ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ ìpele kejì tí a ń pè ní girama nígbà tí mo wà ní Ilé-Ifẹ̀, bí a bá tilẹ̀ bí wá tí a bá ń ṣe ìforígbárí tí àwọn olóyìnbó pè ní debate pé kí ló fẹ́ jẹ́, kí ni o fẹ́ ṣe lọ́jọ́ ọ̀la rẹ o. Tí mo máa ń sábà sọ ní àní tailor àti ọ̀gbọ́n sí fashion design gan. Iṣẹ́ aránṣọ. Àní iṣẹ́ aránṣọ. Ìdí ni wípé ẹ̀gbọ́n bàbá mi tí mo ń gbé lọ́dọ̀ òun gbà náà jẹ́ aránṣọ. So gbogbo interest mi ti wà nínú aṣọ rírán yẹn. Ṣùgbọ́n gbà tí ọlọ́jọ́ dé bá màmá náà tí mo dẹ̀ wá kúrò ńbẹ̀ tí mo wá dé ìlú Ìbàdàn, ìyẹn ṣẹlẹ̀ ní Ilé-Ifẹ̀. Ṣùgbọ́n gbà tí mo wá dé ìlú Ìbàdàn níbi tí mo ti wá tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi, àwọn ọ̀rẹ́ mi tí a wá jọ àwọn tí mo láǹfààní àti mọ̀ gẹ́gẹ́ bí alájọkàwé pọ̀, mo wá rí wípé àwọn èèyàn tó ń lérò ní nǹkan mi nínú àwọn òpin. Ilé-ìwé yẹn wá jẹ́bi tí àwọn títà àti ní orí ọ̀fẹ́ sí typewriting, so yẹn tún freak mi pé ìwọ tún lélẹ̀. So mo wá kọbi ara sí jọ torí pé kò ń ṣe tí mo ti ń bá pàdé tẹ́lẹ̀, so jẹ́ kí gbogbo attention mi wà láti short hand. Mo máa ń lọ sí type people gan tó bẹ̀rẹ̀ tó jẹ́ pé mo ti gòdù gan. Ìgbà tí mo wá dé Ìbàdàn yìí, àbúrò màmá mi tí mo tún wá gbé lọ́dọ̀ wọn, àwọn náà jẹ́ typist. Mo ti wò pé láìpẹ́ lè tún wà mọ́ advance ju kí ni mo fẹ́ máa rán aṣọ lọ.
dà pé secretary ni màá fẹ́ ṣe so ayé ìgbà yẹn ni prospect ṣì ń rìn so ìgbà tí mo sọ fún ọ̀nà ni pé prospect ló máa dàbí pé máa lọ ṣàmì pé mo ní ìrìn àjò yẹn wọ̀ o ọ̀tún kò ní fọ́lọ́n lókè ọ̀rọ̀ so ìgbà tí ó wá di wípé a ṣe wáyẹ́kì tí wáyẹ́kì ògúnlẹ̀ẹ́rẹ́ ó gbà mí ní ọdún 4 ọ̀tọ̀ọ̀tọ̀ kí n tó lórí ọ̀fẹ́ àti lọ tún òmíràn ṣe so ìgbà tí màá fi tún òmíràn ṣe ọjọ́ tí ń dé orí torí pé kí n tó lè parí secondary yẹn gan náà mo ti lé lógún ọdún so kẹtọ́ tún wá tún pẹ́ pé mo ti wá ronú láti ṣe nǹkan kan àbúrò màmá mi tí mo gbé lọ́dọ̀ ọ̀rẹ́ wọn kan wá ní wọ́n tó ní láti táìpù dáadáa báyìí pé a kó wá lọ ṣe kọ̀ǹpútà so ìyẹn ni mo wá fi ṣiṣẹ́ ní O level mi ní secondary level mi nínú wáyẹ́kì mi mo ní A3 ní typing so pẹ̀lú ìrírí kọ̀ǹpútà tí mo ti ní ó jẹ́ kó rọrùn fún mi láti ríṣẹ́ mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú lọ́yẹ̀ as secretary ní operating kọ̀ǹpútà so lẹ́yìn ìgbà yẹn mo ti máa ń pinnu nínú ọkàn mi pé ohun tí mo bá ń ṣe lọ́wọ́ tí mo bá fi pé ọdún 15 ó dàbí pé ìwé yóò jókòó náà so màá lè ronú àti settle down ṣùgbọ́n gbogbo ènìyàn tí Ọlọ́run bá fún ọkùnrin tó bá wá sójú ọ̀nà mi tí mo ti pinnu pé tí màá bá fi sọ pé mo ti gbọ́ mo ti gbà yóò wà ní àkọsílẹ̀ pé mo fẹ́ kàwé o màá kàwé o so tó bá lè dúró tàbí tí ó bá sì jẹ tí ó fún mi lórí ọ̀fẹ́ yẹn láti lọ kà létà torí pé ìyà ìwé jẹ mí díẹ̀ so àti ilé ẹ̀ta kòkó kan mo pé ọdún 17 mo fẹ́ wọ 28 tán mo di ayárelódédé so ìrẹ̀ tí wá sọ fún ẹni tí Ọlọ́run kọ mí pọ̀ mọ̀ pé mo fẹ́ kàwé o wọ́n dẹ̀gbà sọ́dọ̀ gẹ́gẹ́ pé kò ṣe àkókò tó yẹ àti kàṣẹ́mùgbà tí èèyàn wà lọ́dọ̀ ṣùgbọ́n ọpẹ́ náà ni pé mo ṣáà ká dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ṣáà ká so ìgbà tí mo dẹ̀ ká tún nìyẹn mo ń ṣiṣẹ́ náà ìgbà tí mo wá márì mo láti tí mo wọ ilé ọkọ mi láti iṣẹ́ yìí ó fi iléeṣẹ́ gbogbo àtẹ̀wé ni mo pe ara mi secretary so mo bá fi iṣẹ́ sílẹ̀ nígbà tó tó bí a month bí 4 months mo máa ṣe marriage mo láti wà pẹ̀lú fi iṣẹ́ sílẹ̀ so ìgbà tí mo dẹ̀ wá márì tán tí mo bí àkọ́bí mi kọ̀ǹpútà tí mo mọ̀ nípa rẹ̀ yẹn wọ́n lọ dá kìíní sílẹ̀ business center mo ń train àwọn èèyàn kan tí mo sọ ìlà bí ọ̀rọ̀ bí 18 years ago ẹ̀rọ pé kọ̀ǹpútà ṣì ní yìí gan ọ̀la ìgbésí tẹ́pẹ́ fóònù wa gan ti di kọ̀ǹpútà wọ́n á ṣe training àtàwọn tó máa ń ṣe ní training gbà yẹn náà kò pẹ̀rẹ̀ káfé mo borí wọlé browsing kankan so mo ń ṣe browsing mo ń ṣe rẹ́bọ̀tì lórúkọ kíní mi gbà yẹn. ẹ tún jẹ́ ó ní kankan tó tún gbé mi lọ́kàn tí mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ tàn mọ́lẹ̀ sí tábà ní ká wo ìgbé ayé tí àwọn ọ̀dọ́ wòye tí wọ́n ń gbé tó bá fi máa kó 10 nínú wọn kalẹ̀ ẹ rí i pé 8 nínú wọn mo ní mo fẹ́ lówó ládì mi mo fẹ́ wá jí wọn gan mo fẹ́ ìgbà mo fẹ́ wọ́n sáré ọ̀la ní kíákíá láì bìkítà ọ̀nà tó máa gbà láti rìn ìyẹn ló máa ń sún púpọ̀ wọn sí di àlọ́ jìbìtì orí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí ìyá àti irú ipò tẹ́yìn dìrò láwùjọ irú ojú wo lè ní fi wò àtàwọn ọmọ wọlé ní fún àwọn ọmọ bẹ́ẹ̀. wọ́n ṣàmù wa ní òdì
ṣe rí àwùjọ tá à ń gbé báyìí ó jẹ́ àwùjọ tí ìjẹgàba wà pọ̀ ń bẹ ẹni tí wọ́n bá ti lè fi táwọn olóyìnbó ń pè ní oppression tí wọ́n bá ti lè fi nǹkan kan àwọn náà máa ń feel oppressed anyway ní òun wọ́n wò pé alágbọ́já kan tó lórú ọkọ̀ kan báyìí ta pàdé pátí àkóṣe akọ́sí mi lábàá bí ó ṣe ṣí mọ́tò ẹ̀yìn fóònù kan tó lò kìíní kèmí ló fi ṣe mọ̀ bóyá àwọn èèyàn máa ń sábà ṣe bẹ́ẹ̀ èmi ò mọ̀ torí pé kò sí ní ìwà tèmi wọ́n á ní àbẹ́yà torí pé ẹ̀ṣẹ̀ ra arú fóònù kan tọ́lẹ̀ mọ̀ pé wọ́n á ní ó ṣe mọ̀làmọ̀là sáàmù ìyẹn náà wá jẹ́ kí èmi gan gbọ́dọ̀ gẹ́ẹ̀tì ẹ̀ so ni mo fi sọ pé oppression wà ní kíní ṣùgbọ́n èèyàn ló máa péré ẹ̀ jókòó ṣé mo nídìí ẹ̀ ọlọ́run ti pòwe fún ẹ̀rí káwa yóò dọ́gba kẹ́ẹ̀dẹ̀ tí mo nature gan ṣàlàyé ọ̀rọ̀ fún wa kò yé wa ní ọlọ́run tó dá ọ̀run lódó ṣùpá jẹ́jẹ́ mọ̀ pé gbá ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú ṣọlá yìí wọ́n dìra wọn lọ́wọ́ ẹni tó bá ń tàn lónìí ẹ fílẹ̀ jẹ́ olùsáì ẹni tí ń bọ̀ lẹ́yìn náà wọ́n náà tàn ẹlòmíà náà ti kọ́ pé látàárọ̀ kùtù ẹ̀mí ó ti mọ̀ tán dálẹ́ ẹlòmíì dẹ̀ ní yóò fàárọ̀ kùtù yóò fi struggle ni ó dọ̀sán olórin kan ó ní olóore ọ̀sán tètè jí àfẹ̀mọ́júmọ́ ló ti jí ó dẹ̀dọ̀sán ká tó gbére ẹ̀ fún ẹ̀ sọ pé kó yé ṣàkìtìyàn ṣùgbọ́n torí pé ẹ̀dá ò mọ àsìkò tí ìbálà ṣẹ́gẹ́tì bẹ́ẹ̀ bá tẹ̀ wá mọ̀ palẹ́ nínú ìyá ṣáàjẹ̀mí onísùn náà kò di pé nígbà tó jẹ́ palẹ́ lọ́lọ́run ti kọ́ mú un bọ́tò gbóní fọ́nà kò tẹ̀ wá fi ẹ̀dá náà ó dára kó jọ̀sán kó fi pamọ́ torí táwọn mi bá mọ̀ pa ọ̀sán ni yóò sùn kiri sẹ́yìn wá lè sọ kó di ọ̀sán kó n tó là kó mọ́ jẹun títí tí ó fi dọ̀sán so ká gbà forí ẹ̀jẹ̀ agbẹjẹ forí ká gbà fọlọ́run ìgbà fọlọ́run ìgbádùn ayé tá a bá ti nígbàgbọ́ pé tó ọlọ́run tó dá mi wáyé ire ló kọ mọ́ mi onígbàgbọ́ ni mí o ọ̀rọ̀ ọlọ́run sọ nínú Jeremiah chapter 29 verse 11 chapter 11 verse 29 ó ní èmi mi èrò tí mo ní sí èrò àlàáfíà ni kì í ṣe ibi so tí a bá ti lè mọ̀ bẹ́ẹ̀ pé tó èrò àlàáfíà lọ́nà ní sí mi tí ò bá ìtẹ̀ tí ìmọ̀ farahàn màá ní sùúrù Nahum sọ nínú ti chapter 3 tẹ̀ ó ní bí ìmọ̀ náà ó ní bí ìran náà bá tilẹ̀ pẹ́ dúró dé ó ní yóò ṣẹ olódodo lẹ́ni tó sọ̀rọ̀ yóò mú ṣẹ kìkì pé tọ́nà bá ti wá kọ́ mọ́ ẹjọ́ tí a lọ́rùn ṣáàrí tí èèyàn bá sọ wípé ẹ wo Ọmọládìrí tó bá lóun fẹ́ dàbí eléyìí ẹjọ́ bó ló ti fẹ́ rí sí kò tí ẹ sọ náà ṣó wá mí pé kò ṣọlá tiẹ̀ bó ṣe wà yìí ó ń ṣọlá ẹ̀ bó kálukú la níwúlò la níbi tá a ṣe sí Ọlọ́run ò ṣe àṣìṣe ṣùgbọ́n nípa ìgbìyànjú táyé fẹ́ dàbí kàn ìdèbí tí wàhálà ti wọ wá yẹn wọn náà wá sábà dà bẹ́ẹ̀ náà o wọn kàn dra orí wọn kàn dára wọn láàmú lásán ni wọn kàn dàrú ni o so kí kálukú wa ká ní sùúrù sí ká ní ìtẹ́lọ́rùn ká máa gbàdúrà ká fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ayé wa. ó fọ pẹ̀lú àwọn ìrìn tẹ̀pí pẹ̀lú àtàwọn òye kankan lẹ́yìn tí ó mọ̀ yé wa ó tún wá ní kankan tí mo tún fẹ́ béèrè torí ó dà pé àwùjọ ta tún ṣì wà náà bí akin tó sọ pé òun náà ló tún ṣe ń ṣokùnfà ìbéèrè mi yìí torí àárẹ̀ púpọ̀ nínú àwọn òbí bàbá ìyá iṣẹ́ àlọ́dà àárọ̀ dòru lọ́pọ̀ ṣe ìmí gan wọn tẹ̀ ṣiṣẹ́ àlọ́dà àárọ̀ dòru wọ́n wà nítòsí pé ókè o a lè jókòó ká mójútó ọ̀rọ̀ irú ìfẹ́yìn sọ pé yìí ṣe ní àwọn àsìkò gbàtẹ́ pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣòwò ọmọ bíbí tẹ́lẹ̀ dúró ẹ̀wọ̀n pé ó yẹ kẹ́ ẹ dúró ti àwọn ọmọ àwọn irú ọ̀nà tẹ́yìn tán yìí púpọ̀ nínú àwọn òbí wọ́n ti ń kùnà lápapẹ̀ lásìkò táwa yìí ó nira púpọ̀ láti tọ́ ọmọ lọ́nà tó tọ́ pàápàá jùlọ àti fẹsẹ̀ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run kí lẹ́yìn lérò pé ó yẹ kí àwọn òbí ṣe lásìkò yìí láti jẹ́ kí ọmọ wọn wà ní ìlànà Ọlọ́run. Iṣẹ́ ńlá nìkan ṣe nǹkan tó yàn kàn jí lọ́jọ́ kan tí láti kékeré èèyàn ti mọ̀ fi ìlànà téèyàn ń tọ̀ tó bá pẹ́ yàn gan fúnra rẹ̀ ń tọ̀ dáadáa ìyẹn náà lèèyàn máa mú ojú ọmọ mọ́. ọlọmọ tẹ máa mọ̀ mọ́yàn pápá láàrin ló
so ń tọ́ ọmọ mọ̀ yàn yẹn tẹ́ bá wá tó bá tẹ̀ wá jẹ́ kó ṣeé ṣe pọ́ ọmọ yẹn yẹ̀gẹ̀rẹ̀ tẹ́yẹ̀ bá ní láti fẹnu sọ fún kò ní strange lórí tí ẹ̀ kò ní hard pé what are you telling me torí wípé n tí ó rí yẹn léèyàn ń ṣe ni ẹnu èèyàn kan á gbà á láti sọ fún un pé n tí mo fẹ́ kó o ṣe ni ṣùgbọ́n téèyàn bá ṣe léyìí tó ní kọ́ ọmọ ṣe léyìí tó bá tẹ̀jọ́ ọmọ tó bẹ́ẹ̀ gan-an aṣọ kò yọ lójú àmọ́ mi àbúrò láti jẹ́ àwọn oríyìn tẹ́yìn náà ṣe bẹ́ẹ̀. So àwa gan ká kọ́kọ́ get it right káwa gan kọ́kọ́ rìn bó ti tọ́ ká ṣe tó yẹ kó tó di káwọn ọmọdé mọ gbọ́njú bá tó dáa ní ọwọ́ wa tó bá ń gbọ́njú bá nǹkan tó dáa ní ọwọ́ wa kò ní nira fún wa èmi mọ̀ pé èṣù náà ń ṣe tiẹ̀ o kọ́nà ń gbà lọ́wọ́ Sátánì o ṣùgbọ́n téèyàn bá rí ó mọ tètè wọ èèyàn ní orí. ọ̀rọ̀ Yorùbá kan wọ́n máa ń sọ wípé kí góòlù tó dán gbogbo àná la jẹ mọ̀ wípé kí góòlù táwọn olórí èkó tó dán ó láwọn kankan tó ti là kọjá ó la iná gan kọjá pàápàá wọ́n tó di tí gbogbo wa ń wò torí iyì àti ìwọ̀n tó gbé lọ́wọ́ wa bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀ ti di ẹ̀ táyé ń wò ẹ̀ ti di ẹ̀ táyé ń wo ojú tó ń gbé ga kò jẹ́ síbẹ̀ ṣe máa gbọ́ a ṣe lè sọ lónìí bí adùn bá ṣe lè sọ̀rọ̀ nípa adùn tòní táwọn lè sọ̀rọ̀ nípa àwọn kankan tó fẹ́ dàbí pé ó lọ jájá sẹ́yìn kí ni àwọn nǹkan tẹ̀lé pé fún pẹ̀lú wa nínú àwọn ìrírí yín àwọn nǹkan tẹ̀ ti là kọjá tó di pẹ́ dé ìpele tẹ́ dé lónìí. Ìgbà tí mo wà ní èwe kí n má tẹ̀ ní ọ̀dọ̀ mo jẹ́ ẹni tí ò gbé lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ọ̀dọ̀ ará àti ìbátan ni mo gbé ọ̀dọ̀ mọ̀lẹ́bí. Ẹ̀gbọ́n bàbá mi tí mo gbé lọ́dọ̀ obìnrin ni oko tí ẹ̀ là ń gbé and I'm not even ashamed of that torí pé kò sí nǹkan tí ò ní bẹ̀rẹ̀ so I'm happy to say that iṣẹ́ oko la máa ṣe gidigidi. Jẹ́jẹ́ mọ̀ pé kò rọrùn mo rí ọjọ́ kan tí màmá tó bí mi wá kí wa pé a ti gbọ́dúdé bóyá kí wọ́n wá ṣe ọdúdé lọ́dọ̀ wọn kí wọ́n kí wọn mo ní rárá o nítorí pé àkókò ọlídé gbọ́ọ̀rọ̀ tá a mọ̀ ń gbàǹgbà náà yẹn tá a bá ti gbọ́dúdé September lọ́dúdé máa ń jẹ́ àbí October àwọ̀lé ní January nígbà yẹn kó tó di pé 6-3-3-4 system of education wà gbà náà kó tó bẹ̀rẹ̀ olùdé ẹ̀ bó ṣe rí nìyẹn àwọn ẹ̀ tó bá àwọn náà ti mọ̀ pé bó ṣe rí nìyẹn so December time yẹn inú olùdé láti October like 3 months lọ́lùdé máa ń jẹ́ so àsìkò yẹn náà làwọn náà fi ṣiṣẹ́ oko tá a fi gbádà gbogbo iṣẹ́ oko màmá mi wá dé mi ní gbogbo iṣẹ́ tó wà nílẹ̀ ká máa ṣe yìí àsìkò yìí la máa fi ṣe gbogbo àwọn èmi ó jẹ́ pẹ̀lú àjọ èmi nìkan ká ló ń bẹ̀bẹ̀ àwọn ọkùnrin ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ ẹnìyẹn ló wà bẹ́ẹ̀ so inú mi máa ń dùn láti ṣiṣẹ́ kò jẹ́ ẹni tó máa ń ṣe iṣẹ́ o gidigidi lóòótọ́ ni Yorùbá sọ pé irú ló yin rẹ̀ lọ́bẹ̀ ṣùgbọ́n téèyàn bá ṣe dáa mọ̀ Bíbélì sọ pé ó ní ẹ̀mí ní jẹ́rìsí nínú apọ́mọ Ọlọ́run ni àwa ṣe tó bá jẹun la fi ń wo ni máa má bínú pé mo lo gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ yẹn so mo jẹ́ ẹni tó máa ń fọkàn ṣe nǹkan mo rọ àwọn ọ̀dọ́ táwọn náà jẹ́ ẹni tó máa ń fi tọkàntọkàn ṣe nǹkan tí ó bá kàn láti ṣe bẹ́ẹ̀ ni pé tọwọ́ rẹ̀ bábá ó ní ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa ká má ṣe nǹkan ní ṣe pé mo ń ṣe é fún yàn ni iṣẹ́ rẹ̀ hẹ́ẹ̀hẹ́ mi ò lè wá kú iṣẹ́ ọgbọ́n ìsàṣelà kì í ṣe àṣelàágùn òwe táwọn èèyàn ń pa àṣà táwọn èèyàn ń dá sí nìyẹn tí wọn ò dẹ̀ wá mọ̀ wípé ìpa ń para ẹ̀ olóhùn pàjá ẹni tí ò bá síyàn kò lè sínra ẹ ẹni tí ò sì yàn lè sínra ẹ so títí tó sì di pé mo wá dé sígboro sẹ́nígbà tí mo wá dé nígbà yẹn lọ́hùn tá a bá lọ iṣẹ́ àgbàṣe tá a bá gba tíṣẹ́ bá pọ̀ tá a gba àwọn alágbàṣe tí mo bá ń lọ sóko lọ́ọ́rù èkùrọ́ wálé àwọn kan wà tí wọ́n máa ń ra ọjà obì ní abúlé wa wọ́n á ra obì tó pọ̀ àwọn náà wọ́n á wá alábàárù tó bá wọn rù mo ṣàbárù mi ni mo ń sọ fún yín ọ̀nà oko wa bóyá kí n sọ pé mẹ́rin méjì ni oko wa ṣùgbọ́n
àárín ẹ̀ ní abúlé àwọn tí wá ra obì yẹn. So mo ń lọ ru obì ní mẹ́lì ọ̀nà mẹ́lì méjì, máa wá gbé obì láti bí náà máa já sílẹ̀ ní fíléèjì àwọn yẹn, máa ṣẹ̀ṣẹ̀ continue rìn lọ ru èkùrọ́, máa gbé èkùrọ́ wálé. So number of times tí wọ́n bá ti sọ fún wa nípa máa fi pàrà lọ ru èkùrọ́ lówó níye obì ẹrù àgbàrò tí mo máa gbà gẹ́tì ni màá yé mi. So ó mì pé màá tó bá pẹ̀ mẹ́rin náà ni a máa ru èkùrọ́ wálé, ẹrù àpẹẹrẹ àbárù mẹ́rin náà ni màá gbà fún tolóbì náà torí pé yẹn lówó tèmi. Ṣé àpẹ́ èkùrọ́ yẹn á ṣe fún wọn nílé ní. So change tán bá fún wa gbogbo nǹkan tí mo sọ yìí ọ̀rọ̀ bíi 80 ni o. So ni màá wá kó wá ni màmá tí mo gbé lọ́dọ̀ ẹ̀ tí mo pè lẹ́gbọ̀n bàbá mi yìí ó ti jẹ́ pàṣẹ àgbẹ̀ ó ránṣọ ó dẹ̀ tún jẹ́ ẹni tó ń ta aṣọ. So gbogbo àwọn tó fẹ́ máa ṣọ ẹlẹ́gbẹ́ àsangbá àwọn náà máa bá wọn mú gbogbo owó tí àwa náà bá ṣe iṣẹ́ àgbà sí iṣẹ́ ẹgbẹ́ iṣẹ́ àwò yẹn wọ́n máa ti ń bọ̀ àwọn náà là á ṣì fún tí wọ́n fi bá mi raṣọ tèmi náà fi ń wọ̀ pé gẹ́gẹ́ bí sisi bí àbí èwe àbí ọ̀dọ́ gbogbo ayé teenage ni mo wà. Sọ̀rọ̀ mi ti yé yín. So ìgbà tí mo wá di pé mo ń ṣiṣẹ́ nígbà tí mo mention pé mo ń ṣe iṣẹ́ mo jẹ́ secretary nígbà yẹn èló ni mo ń gbà yẹn mo ń gba 1,800 naira about 22 years ago. Ní ọ́fíìsì bẹ́ẹ̀ we were 11 chamber ni àwọn lawyers wà bẹ́ẹ̀ secretaries mẹ́ta 2 were operating wọ́n tẹ kí náà ń pe Pepradio èmi ń lo kọ̀ǹpútà. What am I establishing ni pé tí a bá ti wá gba salary ní oṣù gbogbo 11 of us yẹn a máa fi dá àjọ ní ṣe pé mo lájọ ti mọ́ èmi lára kò sí iye tó kéré tí mo lè fi dájọ torí mo believe nínú pé èèyàn kì í jẹ èso, èèyàn kì í jẹ kóró, èèyàn kì í jẹ seed. You only eat the fruit, not the seed. Tí n bá ti gba sálárì nìyẹn báyìí owó tí máa fi ra wọkọ̀ àti tókè tí máa kàrà ná kí n má wojú èèyàn máa yọ ìyókù odidi 1,000 yẹn tí máa ti yọ̀dá mẹ́wàá mi 1,000 tí máa fi dájọ. So ẹnìkan tó bá kàn gbà tí mo ń jọ tó bá kàn tí máa ti gba 11,000 mo ti kọjá wá sí ọjà mi tí máa lọ ra àwọn kẹ́ẹ̀gì 50 litre yẹn màá sẹ́ndì owó yẹn sí màmá mi ẹ bá mi ra obì whatever tó bá wà ní market bóyá epo ni bóyá obì ni ẹ bá mi rà tí wọ́n bá rà tí wọ́n bá tún ní àwọn obì yẹn epo ló wálẹ̀ báyìí o màá rà ẹ bá mi ra iye tó bá ká wọ́n bá mi rà tó bá ti tó tà wọ́n bá mi tà tó bá ti epo tó wáyé obì náà tún ti pọ̀ ẹ bá mi tún fi ra obì. Owó yẹn o ni mo sọ pé mo fi ń ṣe àwọn store kéékèèké tí mo bẹ́ẹ̀ ni. So kéèyàn máa jẹ ẹni tó ń jẹ okòsó owó tó kéré ṣẹ́rí nǹkan tí ò tó lé ní ó máa ṣì dọ̀pọ̀ lọ́la. So èmi rọ̀ ọ̀dọ́ àbí àti ẹni tí ò ń ṣọ̀dọ́ ẹnikẹ́ni tó ń wò pé báwo tèmi ṣe rí yìí kò tí ì burú kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ká mọ́ try láti yan ara wa jẹ ká rò pa yan Ọlọ́run jẹ o. Galatians chapter 6 verse 19 ó ní ká má ṣe tàn yín jẹ ara a ò lè tan Ọlọ́run téèyàn bá gbìn báyìí ló máa ká. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ fake personality náà ń gbé káàkiri o tí wọ́n tó wọ́n gbọ́dọ̀ rí mi jẹ́ kán mọ̀ èmi náà wà bẹ́ẹ̀ ṣe rí tó yẹ kí wọ́n fi pamọ́ kó bímọ kó wá dọ̀pọ̀ lọ́la wọ́n ń jẹ́ pọ̀ wọ́n fi ń ṣe fàájì ṣe tí ò tọ́ lẹ́nu ẹ máa rí àwọn sisi àwọn boys ọmọ kéékèèké tí ó lè tọ̀hún tí ìfẹ́ mọ ẹbí yẹn ṣe ń ṣe làálà lówó gan wọ́n máa láwọn fẹ́ gba iPhone something ń tán rí lọ́wọ́ ẹ tó ti ń ṣiṣẹ́ tó ti ní working experience like 20 years ń tó ń lò ẹ̀yin tẹ́ ẹ̀ tí kúrò secondary school mo rántí ọjọ́ kan kó má dàbí ìgbéraga mo gbọ́ kọ̀ọ̀kan jáde lọ́jọ́ ìgbà yẹn ó jẹ́ ara ìsìnkú tí mo wà ní yunifásitì ọkọ̀ tí mo wá gbé jáde mo páàkì ẹ̀ mo wà lọ́dọ̀ àwọn ará yòókù tájọ́ ń ṣe tutorial ọmọ primary 4 ó wá ń sọ fún ọ̀rẹ́ ìtàn jáde school tán jọ lọ pé tí ọwọ́ bá ba irú mọ́tò yìí ara mi sì gbọ̀n gìrìrì pé ń bo nìwọ́ wá tí ì dé tóun sì ń dream fẹ́ńsà society tá a wà nìyẹn ìwọ ò ṣe bó pé tí n bá sì ka ìwé mi tí Ọlọ́run bá ṣe tí mo lọ ní parallel bóyá máa tẹ̀lé scholarship ìyẹn ò sí nínú ìrántí ẹ̀
wá rẹ́rìn mo ní ní o bírú eléyìí bá wá tó bí ọdún mélòó kan nísìn tó ríṣẹ́ pẹ́pẹ́pẹ́ kan tàbí tó ṣe jámọ́jámọ́ tó wá rọ̀rẹ́ ẹ̀ tán jọ jẹ́ méjì tó bá lórú ẹ̀ tí ò ní think of cutting corner ṣe get mi so mo rọ̀ gbogbo ènìyàn tó lórí ọ̀fẹ́ àti gbọ́ mi ìṣọ̀dọ̀ ìṣe ẹnikẹ́ni tó rí kó jẹ́ ilẹ̀ àmọ́ Ọlọ́run kì í ṣú Ọlọ́run dẹ̀ ní ètò fún ẹnikẹ́ni ṣùgbọ́n àkókò tí ètò Ọlọ́run ó di mímọ̀ Ọlọ́run nìkan ló mọ̀ èmi ò mo ní lọ́kàn pé tí n bá tẹpá mọ́ṣẹ́ mi àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ torí wọ́n ti fi kọ́ wa nínú ìwé Aláwìyé pé iṣẹ́ lóògùn ṣẹ́ múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi dẹni gíga bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹramọ́ iṣẹ́ ẹni. ẹ ṣe púpọ̀ mọ́ mi ó tún ní nǹkan kan tí ó máa ń kan mí lónìí nípa ọ̀rọ̀ tó ń fẹ́ káàkiri láwùjọ tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni pé mo sọ lẹ́ẹ̀kan wípé ìkan ẹ̀kan ó wà pẹ́pẹ́ kò lè ṣe ká mọ̀ gbọ́ nínú òòrùn lójoojúmọ́ tó bá ti fẹ́ kárò ìmọ̀ pápá lọ ojú ewé àkọ́kọ́ báyìí ní àsìkò báyìí wọ́n láwọn kan tó ń lu jìbìtì nǹkan kejì tó jẹ́ lè tó kan nínú mi púpọ̀ tó mo dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí ìjà gẹ́gẹ́ bí abiyamọ rere ó máa kàn yín náà lómi inú òun náà ni ti ìwà ìfipábánilòpọ̀ tó ń fojoojúmọ́ peléke sí tó máa sọ pé lónìí ẹ̀ẹ̀kan ládùúgbò báyìí ọ̀la ẹgbẹ̀ méjì ọ̀tún ẹgbẹ̀ mẹ́ta tó fojoojúmọ́ peléke sí gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere kí lẹ́yìn lérò wípé àwọn òbí lè ṣe lásìkò yìí láti dígírì sí tó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ̀. ohun tó lágbára ni tí ẹ béèrè tó yẹ pé bí ìbéèrè yìí gan bá tiẹ̀ jẹyàn lọ́kàn nínú ilé ara ẹni gan ó tó yẹ kó mọ gbomi lójú òbí èyí ṣe bàbá tàbí ìyá nìkan mò ń sọkọ òbí torí wípé ó sà ti tó bí ọdún mélòó kan náà tí mo sáàmù pé mo ti lé lógún ọdún báyìí so tí a sì ti ń dáyé bí o gbogbo tá à ń gbọ́ ní àti bí ọdún bíi 5 àbí sí mélòó sísìn yìí ó mà jẹ́ nǹkan tí ó mọ̀ tiẹ̀ ó ń báyàn lẹ́rù gan ó kúrò ní bà nínú jẹ́ ó ń báyàn lẹ́rù pé àbí ayé tí a ti ń gbé tẹ́lẹ̀ náà kọ́ yìí ni ṣùgbọ́n Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ tó bá jẹ́ wípé àárín àwọn omidan nìkan ni irú nǹkan yìí ti ń ṣẹlẹ̀ àmọ́ ní ká máa bọ́ omidan sọ̀rọ̀ ṣùgbọ́n èwo ní ti ọmọ ọdún 5 ọmọbìnrin ọdún 5 tí bàbá 70 kì mọ́lẹ̀ ọmọ oṣù kí ni ìrìnwó lásọ pé ọmọ bẹ́ẹ̀ rìn Ọlọ́run kó gba ìjọba lọ́wọ́ Sátánì ni o mi ó rọ àwọn òbí sẹ́rí tó fa kínní yìí ní jùlọ ọ̀nà méjì gẹ́gẹ́ bí èmi fúnra mi ojú tí mo fi wò ọ̀nà méjì ni mo wò pé àwọn tí wọ́n ń ṣe ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n fi ń ṣe ètùtù ọlá torí ìfàájì wo ni bàbá 70 fẹ́ rí lára ọmọ ọdún 3 méjì nǹkankan kí lọmọ náà mọ̀ tí wọ́n ń ṣe fún un ló jẹ́ kémi òfojú tèmi wò bẹ́ẹ̀ ṣùgbọ́n láàrin tí àwọn ọ̀dọ́ kó tó di pé gbogbo ẹ̀rọ apáti báyìí àwọn ìwé ṣẹ́rí tí íńtánẹ́ẹ̀tì náà dálẹ̀ púpọ̀ abẹ àwọn ní fíìmù wa náà àti gbogbo àyàn tó bá jẹ́ pé wọ́n entertain kí wọ́n gbìyànjú láti mọ̀ torí àwọn láyé ń wò ẹ mọ̀ rí pé wọ́n mọ̀ ní alágbájá ẹnìkan tó wá láti rí bíi star bíi pé kí n tó bá ṣe wọ́n ti believe pé ohun tó dára nìyẹn ẹ bá rí táwọn ọkùnrin gbé àwọn oníbọ́ọ̀lù ẹ̀ ọdún àpọ̀ náà ti ń kọ́kọ́ pa ẹ̀rín ìgbìmọ̀ tí bí obìnrin àwọn ọ̀dọ́ wọn ti gbà wọ́n ti believe pé tó dáa ni wọ́n bá kun rí apá kan tánkùn kan green tánkùn kan red àwọn ni tó wà ní fóògì nìyẹn ìwọ tó bá ṣe gan bí ìgbà tó lájú ni so ìyẹn náà ewu yẹn náà tún wọlé láti ìbẹ̀yẹ ṣùgbọ́n àwa òbí mo rọ̀ wá Ọlọ́run á fún wa tọ́ àkọ́kọ́ ẹja kún fàdúrà ọjọ́ tí ẹ̀mí mímọ́ ti fi Psalm 127 yé mi ni mo ti rí wípé àti kákò àti ṣe àṣeyọrí nínú ohun ọwọ́ náà ló wà kí ni Psalm 127 sọ ó ní bí Olúwa kò bá kọ́ ilé ó láwọn òṣìṣẹ́ ń ṣe lásán ni wọ́n ń ṣe lásán ni
bí Ọlọ́run ò bá dẹ̀ pa ìlú mọ́ ó láwọn àwọn olùṣọ́ wọ́n kàn jí lásán náà ni sómi wípé Ọlọ́run ló lè ṣe ààbò mọ̀lẹ́ tí wọ́n ti pọ́lọ̀ náà tó sọ pé lèmi ó pa wọ́n mọ́ ní ìgbìmọ̀ àlàáfíà pípé ọkàn àwọn tó sinmi lé Ọlọ́run náà wà lọ́wọ́ mo rọ gbogbo òbí ká mọ gbàdúrà kọ́lọ́run kó ṣe aláàbò lórí àwọn ọmọ wa gbogbo àwọn afi ewu ní èyí ká má ṣe mọ̀nà ká má ṣe rí náà rí àwọn ọmọ kọ́lọ́run fúnra rẹ̀ kó dáàbò bo àwọn ọmọ wa lọ́wọ́ ewu bẹ́ẹ̀ káwa náà dẹ̀ tún jẹ́ alákìíyèsí pàápàá àwa obìnrin lọ́lọ́run gbé ìdílé lé lọ́wọ́. ẹ ṣe púpọ̀ mọ́ mi wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wí pé tọ́bálẹ́ká wò láwùjọ táwọn alóbìnrin pọ̀ jọkàn yín lọ obìnrin ṣe wá pọ̀ tó lọ́pọ̀ yanturu yẹn kì í ṣe gbogbo àwa obìnrin la lè sọ pé obìnrin rere lélẹ̀ ìyàwó rere lélẹ̀ ọmọ wọn wá ní obìnrin tó mọ̀ wípé òun fẹ́ jẹ́ obìnrin rere lọ́dẹ̀dẹ̀ ọkọ aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ìyàwó rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ọ̀nà wọn náà lè gbà láti fi ní ìtẹríba fún ọkọ wọn àti pé ìtẹríba tá à ń sọ yìí ṣé òdiwọ̀n wà fún pé ó lápá ibi tí ìtẹríba dé ó lápá ibi tí ò dé. àkọ́kọ́ nípa ti ìtẹríba mo rò pé bẹ́ẹ̀ lẹ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mà. ìtẹríba kò ní òdiwọ̀n rárá kò ní gbèdéke bíbélì ti gbé kalẹ̀ Ọlọ́run ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ mo sọ lẹ́kẹ́ pé ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run tí gbogbo wa bá ti padà sínú ọ̀rọ̀ Ọlọ́run ayé gan ó rọ̀ wá lọ́rùn ara ó tu ẹnì kọ̀ọ̀kan wa individually bíbélì ti pè ọkọ ní orí ó fi obìnrin ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ nínú gbogbo kódà mo sọ lẹ́ẹ̀kan pé tí Ọlọ́run ní jẹ́ káwọn kan wá ṣaláìní ṣùgbọ́n kò mí pé kò ṣẹlẹ̀ pé àárí ìdílé tó wọ obìnrin ti lo òkè ju tọkọ lọ ṣẹgẹ́tì mi kódà tí ọwọ́ obìnrin bá lo òkè ju ti ọkọ lọ yóò yẹ kó dọ́bù ìtẹríba fún ọkọ ni ṣẹ́rí obìnrin rere ò dédé di obìnrin ìyàwó rere ò dédé jẹ́ ìyàwó rere kó tó di obìnrin rere tí kọ́kọ́ gbọ́dọ̀ mọ ọjọ́ ọmọ rere ẹni tí òjò ọmọ rere ò lè jẹ́ ìyàwó rere ẹ jẹ́ ká tún ara wa bí wọ́n bá kọ́ wa ẹ jẹ́ túnra wa kọ́ tí wọ́n bá kọ́ wa ẹ jẹ́ àgbẹ̀kọ́ tí wọ́n bá bí wa ẹ jẹ́ àtúnra wa bí. èyí ò kàn lè dédé jí lọ́jọ́ kan kọ́ lóun náà fẹ́ ṣe kíní tí ò bá ti mọ́ra ìtẹríba yẹn bẹ̀rẹ̀ láti ìgbà tí ẹ bá ti láti kékeré tẹ́ bá ti rí ọmọ tí ẹ bá sọ̀rọ̀ ó sọkùnrin ó sobìnrin ó wà ìpẹ́ ti ìyàwó lẹ́ẹ̀bẹ̀rẹ̀ ni tí àti ṣe sọ́rí bá mi lára nínú ilé pé bóyá àwọn àtẹ̀gbẹ́ ẹ̀ já àbóhun àti ọ̀rẹ́ àbí nǹkan èmi ò lè ṣe sọ́rí o tó bá jẹ́ obìnrin tètè múra sí i irú wọn àti dúró lábẹ́ ọkùnrin olùmẹ́ra aṣọ èyí gbọ́dọ̀ jẹ́ obìnrin kódà tí a bá rí wípé ọkọ wa jẹ́ ó rọ́ǹgì Ọlọ́run jẹ́ owó jẹ́ ní pé ẹ mọ̀ báwọn ọkọ wa náà wọ́n fi yàn wá jẹ́ pé èmi lórí bẹ́ẹ̀ ni Ọlọ́run ló pè bẹ́ẹ̀ wọ́n sì mọ jórí náà ni àwọn náà sì mọ jẹ́ ẹnìkejì wọn lọ tí a bá rí wípé ọ̀rọ̀ tá a jọ ń fà yìí ìsìnjẹ̀bí o tó glaring kálàfíà ò lè jọba ẹ̀mọ́bìnú sá nígbà tí gbogbo ẹ̀ bá rọlẹ̀ ìbá sì kò mọ̀ tán ló tàn tẹlifíṣàn tí wọ́n mọ̀ tínú ó dùn máa já iná dájú ẹsẹ̀ mi lẹ́ẹ̀kan máa já ẹ̀rọ ẹ̀kan yẹ òkè nìkan ká wá fi sùúrù sọ ẹ̀dùn ọkàn wa bàtà bá ń tà láàfù wọ́n sì fi àwọn náà dẹ̀ rí à ṣùgbọ́n gbà tí orí bá ní báyìí ló ń fẹ́ yí sí tọ́rùn nínú ògbà orí lórí o ọrùn lọ́rùn ṣùgbọ́n pẹ̀lú sùúrù ọrùn ní kọ́ńtrólì ibi tọ́rùn bá yí sí lórí ó tẹ̀lé ṣùgbọ́n tá a bá ti fẹ̀lẹ̀ kí bò sí àyè onírẹ́ ní bá jó ìbọ̀wọ̀ fún obìnrin sí ọkọ kò lódiwọ̀n o bíbélì ò sì kò fún ní condition láti wà submissive sọ́kọ ìtọ̀nà kò ní gbèdéke àbí pé torí pé bọ̀wọ̀ fún ọkọ rẹ tí ó ní owó no bọ̀wọ̀ fọ́kọ rẹ tó nífẹ̀ẹ́ tó bá ti lè jẹ́ ọkọ rẹ tí ọ̀fẹ́mi yes I do ó ti dẹni ọ̀wọ̀
nípa gbọ́dọ̀ máa bu ọ̀wọ̀ fún àwọn ọkọ náà kan sì máa bu ọlá fún àyà wọn. látàpá abita tí wàá fi ọ̀rọ̀ tì yẹn ẹ jẹ́ kí n tó mú látàpá bẹ̀ torí àwọn míì irú nǹkan tẹ́yìn sọ wípé ìtẹríba sùúrù gbogbo ọ̀rọ̀ ló yẹ kí obìnrin rẹ̀ kókó púpọ̀ nínú àwọn obìnrin irú ìdí yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ló ń jẹ́ kó máa mú orin mi ò ṣe mọ́ bọ̀ọ̀nù àtọkùnrin ni o àtobìnrin ọkùnrin mi tó bá dẹ̀gbẹ̀ fún ìyàwó ẹ̀dẹ̀ bá mi ò ṣe mọ́ obìnrin mi tó bá mi ò ṣe mọ́ orin mi ò ṣe mọ́ ló wá gbòde kan àwọn míì wọ́n ṣe so wọ́n pọ̀ kẹ́ ìjọsẹ̀ bíi méjì kódà ẹlòmíràn lọ́sẹ̀ kan ó ti dìgbẹ́ ìtúká kálukú ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ojú wo lè ní fi oṣù yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń fa àwọn nǹkan tẹ́ à ń sọ yìí tó pọ̀ jù ń bẹ̀ ó ní àfojúsùn tí kálukú ní kó tó wọ̀ tí èèyàn bá ti rò pé lágbájá yìí ó ń bẹ lọ́wọ́ ẹ̀ máa tẹ̀lé bí gbórí wọlé nígbà tí ó bá gbórí wọlé tán torí wípé kò rọrùn irun ń lówó àfojúsùn wọn kan tó ṣe ó máa nira àkọ́kọ́ náà mo ti sọ lẹ́ẹ̀kan náà pé ọmọ tí kò ní ìtẹríba nígbà tí mo wà ní èwe kí n tó di ẹni ọkùnrin èmi àti àbúrò tí wọ́n bí mi lé ọkùnrin náà bí lé mi tí wọ́n bí lé mi àbúrò tán bí lé mi ọkùnrin èmi rẹ̀ jà ó jẹ̀bi gbọ̀rọ̀gbọ̀rọ̀ á ṣìwèrè gan mọ̀ kó jẹ̀bi lódò pé kó bẹ̀ mí pé after ẹ̀ ti rí kóun ló jẹ̀bi èmi mo expect pé kán kàn pẹ́lẹ̀ pé kó bẹ̀ mí wọ́n wá sọ bẹ́ẹ̀ I was crying. Do you know what was her response? ṣé tó bá jẹ́ wà tọkọ rẹ ló jà sọ pé dandan kọkọ rẹ ó bẹ̀ ọ́ ni pamọ́ra mo lẹ́yìn lọ́jọ́ yẹn ètò omi wípé ọkọ mi bá ti ṣẹ̀mí ń pamọ́ra ni o ṣé ẹ gẹ́tì mi ṣùgbọ́n orí right mi ni mo wà obìnrin ò kì í sí lórí right nínú ilé ọkọ ó kàn lè mọ right ẹ kó mọ̀ sínú ni tó bá fẹ́ dúró síbẹ̀ téèyàn bá fẹ́ gbé bẹ̀ ó mọ right ẹni jẹ́ kọ́lọ́n kó máa jà fún ẹ má du right báwo lẹ́nìkan ṣe máa dúró èmi ní gbogbo even though obìnrin gbọ́dọ̀ máa ní ìtẹríba ọkùnrin náà gbọ́dọ̀ máa fi gbogbo gbà ṣe báyìí o ṣẹ́gẹ́tì ní kí nǹkan má bàjẹ́ tóra máa rí gbogbo gbà náà ní rárá ni wá a máa rí gbà tí ó jẹ́ pé èèyàn náà ò ní lè tolerate ẹ̀ ń gbà míì ṣẹ́gẹ́tì ní tó bá ti wà jẹ́ pọ́kùnrin bá ti ní kíní kan wàhálà ń bọ̀ nìyẹn ṣùgbọ́n obìnrin àwa òbí àti àwọn ọmọ tó wà lọ́wọ́ pé wọ́n ń kọ́ tàbí tí wọ́n wà lọ́wọ́ ẹ̀kọ́ ẹ jẹ́ kí wọ́n gbọ́ ẹ̀kọ́ àwọn òbí ẹ jẹ́ ká kọ́ ọmọ wa tí ọmọ wa bá ṣẹ̀ tàbí tá a rí ẹ̀tọ́ pé kíní ewu ni fún ọlọ́jọ́ iwájú ẹ mọ̀ jẹ́ ká bẹ̀rù wọn láti sọ torí pa nífẹ̀ẹ́ wọn torí pa fẹ́ bírèkì àti wọn. Break our heart today so that she will not have broken home tomorrow. ọmọ tá a ní kó mọ̀ àfẹ́ bírèkì àti ẹ̀ lé ní yí báyìí ó ní wọ́n lọ nǹkan kékèké tí mo wà lè lọ tí tó yẹ kán fara dà torí pé mo ò ní kíní ẹ̀ nígbà tó ti yẹ kán fara ó ní ó ń fa wàhálà ó ń fa wàhálà kódà ibi tí sùúrù obìnrin gbọdọ̀ dé tó o bá rí pé ọkùnrin ọkọ rẹ God forbid bá ti this is not of a Christian way anyway pé bóyá ó wá ní extramarital affair honestly it is not for obìnrin yẹn láti yarí two things ni ó ṣe wọ́n jẹ́ kọ́kọ́ èṣù ti fẹ́ tọ́ ọkọ mi o wọ́n jẹ́ kó ṣubú ara o ti mọ̀ pé o ti bẹ̀rẹ̀ pé yàpọ̀ ẹ̀ ti fún mi yẹn pé olúwa bá ń dì nífà rẹ̀ kí wọn náà wá wọ́pọ̀ yourself kí ni bí tọkọ mi rìn sí yìí tó kí lórí tó fi lọ sí ibi tó kí ni mo ṣe kí ló expect lọ́wọ́ mi tí mi ò ṣe kéèyàn jọ kọ́ work on àṣẹdúró ọmọ pé kì í ṣe gbogbo wọn náà ló jẹ́ kóbìnrin ní 40 náà fi ń ṣe o ṣùgbọ́n tó bá jẹ́ èmi n tí kọ́kọ́ wó nìyẹn ṣé mi ò ilé ìṣẹ́ pé mo ti yọgun ṣé kìí ṣe pé mi ò máa impress ẹ tí mo rún kan bẹ́ẹ̀ yẹn pé obìnrin láti máa wà káàkiri sọ́kọ ẹ̀ sí ọkọ ẹ̀ àbóúnjẹ tí mò ń ṣe àbí mi ò ṣe nǹkan tó ṣe nígbà mo máa rí mo bẹ́ sọ yìí kò sí nǹkan tí mi ò lè ṣe bẹ́ẹ̀ tí wò mí yìí gọ́sọ́kọ́ mi jẹ́ tó máa travel
bọ́dà gbogbo bí tán lẹ́yìn náà wọ́n máa yí onírúurú nǹkan kí náà lè máa tó mọ́ mọ́ fẹ́ pé tán bá ti ń bọ̀ àlẹ́ kí ilé máa ọkàn lè máa ó máa fà wọ́n ni gbogbo bí tán wọ́n máa ń lọ yẹn ó yá ilẹ̀ Ìgbò náà lọ bí wọ́n fún ẹ lóúnjẹ Ìgbò èmi náà ìtí bá ti lọ́dọ̀ àwọn lọ́jà àwọn tó ń ta nǹkan Ìgbò yẹn tí wọ́n fẹ́ ṣe kí ní ẹ̀díkà kan bó máa ṣe sí ẹjọ́ ẹ̀kọ́ mi wọ́n bá ti ṣàlàyé máa ra ingredient gbogbo tí mo nídìí ẹ̀ta fún mi ẹ̀kọ́ mi máa lọ practice ẹ̀ máa ń di so that kò ní jẹ́ pẹ́ díkà ẹ̀kọ́ mi náà fún wọn jẹ ní. àwọn padà lọ bẹ̀. so èmi ká kọ́kọ́ ṣe assignment tèmi ojúṣe mi màá ṣe tí màá fi rí wípé bóyá kìíní kan so à ń sọ fún àwọn tí wọ́n fẹ́ gbéyàwó tàbí tó ti gbé tàbí tí wọ́n ń wò pé ṣé mi ò ní kúrò báyìí sùúrù ìrẹ̀lẹ̀ jẹ́ kí kálukú obìnrin kó gbé ìgbéraga rẹ̀ mì let us swallow our pride whatever we think we are níwájú ọkọ wa ní ìṣòro láti máa ṣe pé of course ó mọ̀ pé ìwà ìbáka he knows ó mọ̀ wípé you are whatever tí Ọlọ́run ń ṣe fún ẹ kódà báyẹn kó bá lówó jù àbí sálárì ẹ jùlọ ó mọ̀ but gbé mi. ìṣe púpọ̀ mọ́ ẹ jẹ́ ká káàdì gbogbo ohun tá a ti ń sọ látàárọ̀ ẹ jẹ́ ká káàdì ilé ẹ bá wa fún àwọn aráàlú nímọ̀ràn kejì dàgbére. ìmọ̀ràn náà ni pé gbogbo tá a ti ń pàṣàmọ̀ rẹ̀ látàárọ̀ ń wo rò wá àlèṣà má rí nǹkan kan tàbí èkejì tí ó jẹ́ tọgbọ́n èyí tó bá dà jẹ́ pé àti fi sọ́rọ́ tó dàbí ìgbéraga àbẹ̀bẹ̀ ẹ má bínú ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ibi tó bá ti dára tí a ti lè rí àǹfààní mú ń bẹ̀ oníkẹ́ jẹ́ ká mú lò àwa obìnrin bá yẹ pé bóyá àfàrà ìfúnni ń yọ wá lẹ́nu pẹ̀lú ọkọ wa ẹ jẹ́ ká gbé mi ká tẹríba kí a lè mọ gbádùn lé wa àti àwọn ọmọ wa Ọlọ́run náà wà lọ ẹ tó bá dẹ̀ jẹ́ wípé ó kúrò bẹ́ẹ̀ nígbà ó gbé ẹ̀mí rẹ̀ sáni ó dáa bẹ́ẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́ àwọn ewé gbogbo àti gbogbo àwọn tá a ti gbà nínú ẹ ṣàjẹ́ ká mú àlè sámọ̀ pàdé ṣàmárè yìí tí ó wúlò fún wa ètò bá ti wúlò fún wa ẹ jẹ́ ká mú lò Ọlọ́run ràn wá lọ́wọ́. ní ara lé àánú rí jù báyìí lọ lórí ètò Èèkàn Láwùjọ fún tòní Ọpẹ́mi Adélẹ́yẹ lórúkọ tèmi títí ìgbà mi tá a tún mọ pàdé. Is the best in town. For good programs, education and entertainment to Pep TV. For sports, security and businesses, tune into Pep TV. For good programs, education and entertainment to Pep